Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv Muswobi. Mo kí gbogbo ojú tí ẹ ń wò mí níbikíbi tí ẹ ti láǹfààní láti máa wò mí, gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Káàbọ̀ sí orí ìkànnì tí a wà ń bẹ̀ yìí. Òkèrèyẹ lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Olúwaṣeun Ayọ̀bámi Àdìsá olóhùn yọ̀. Jagunlabi àtìdí bóbìnrin jà. Èyí Washington yàn òun náà rèé. Dìdì bọ́ba gbádùn worldwide fúnran Yorùbá káàkiri àgbáńlá ayé. Mo tún ní kí ẹ̀yin èèyàn wa. Ẹ̀yin tí ẹ̀ ń like àwọn programs wa, tí ẹ̀ ń share ẹ̀, tí ẹ̀ dẹ̀ ń comment sí, mo ní kí n tún kí yín. Mo tún wá dé sórí ètò yìí lákọ̀tún fún gbogbo wa láti jọ ṣe àṣàrò àti láti jọ gbọ́ra wa. Mo kí gbogbo àwa tí a jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá. Bákan náà mo kí àwọn ọmọ Nàìjíríà. Gbogbo àwọn èèyàn tí wọ́n láǹfààní láti máa gbọ́ ohun tí mò ń sọ yìí. Pàápàá jùlọ àwa tí a jẹ́ Yorùbá àti gbogbo ẹlẹ́yà yòókù. Àsìkò kan ṣì ń bọ̀ tá a sì tún máa mú àwọn ọ̀rọ̀ yìí tí a máa lù papọ̀ mọ́ra wọn pẹ̀lú èdè èyí tí ó jẹ́ ṣe pé yóò rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa tí a gbọ́, a máa mix ẹ̀ pẹ̀lú English and this our Yorùbá tó jẹ́ ṣe pé a wà meaningful sí gbogbo àwọn tí wọ́n jẹ́ listener wa àbáwọn tí wọ́n jẹ́ audience wa. Ọlọ́run kí ó ṣe nírọ̀rùn. Ẹ rí níbo ni mo fẹ́ lọ tí kò jìnnà. Kò síbi tí mo fẹ́ lọ lórí ètò lónìí léyìí tí ó jẹ́ ṣe pé ó fẹ́ má sí nínú wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí àti ọmọ Yorùbá tí kò mọ̀ nípa ẹ̀. Pàápàá jùlọ àwa tí a bá ń tẹ́tílé kò sí àwọn ìròyìn ọlọ́kan-ò-jọ̀kan tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Mo kọ́ kí gbogbo àwa tí a jẹ́ lọ́balọ́ba, ládéládé, lóyèlóyè, ẹ̀yin bàbá àti ìyá káàkiri gbogbo àgbàńlá ayé tí a jẹ́ ọmọ Yorùbá. Mo sì wá fi eléyìí náà mo fi kí bàbá wa tí wọ́n jẹ́ ọba Ọọ̀ni of Ilé-Ifẹ̀, tí wọ́n jẹ́ ìpìlẹ̀ Yorùbá àbí ká sọ wípé orírun gbogbo Yorùbá tí wọ́n sì jẹ́ kábíyèsí ń bẹ̀. Mo wá kí gbogbo àwọn ládéládé tí wọ́n ṣe ìṣesí ọmọ Yorùbá ní àsìkò èyí tó jẹ́ ṣe pé ọ̀kan nínú wa tí ó jẹ́ ọmọ Yorùbá yẹn olóyè Sunday Igboho tí wọ́n mú sí ìlú olómìnira Benin. Láìpẹ́ yìí lè a gbọ́ àwọn àtẹ̀jíṣẹ́ èyí tí olóyè Sunday Igboho tí ó tẹ̀ sí orí ayélujára láti ọ̀dọ̀ àwọn ikọ̀ agbóhùnsáfẹ́fẹ́ tí ó ń dúpẹ́ lọ́wọ́ àwọn ọba ní ilẹ̀ Yorùbá tí kò sì sọ wípé kódà ó bá ìgbóríyìn fáwọn ọba, àwọn kábíyèsí àti àwọn ìkàn nínú ìlú wípé ìyàwó òun gan jíṣẹ́ fún òun. Èyí tó túmọ̀ sí pé eléyìí jẹ́ ìwúrí fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá níbi àdúrótì ara wa nígbà tí ẹni wa bá wà nínú ìgbèkùn àbí ká sọ pé tí ó bá ní àmì wò ráńpẹ́ lórí ojú ọ̀nà kí ó lè dá tí ó ń fẹ́ fún ìran Yorùbá. Eléyìí ò ń ṣe ìgbèkùn, Ọlọ́run má fi wá sí ìgbèkùn. Ṣùgbọ́n láìpẹ́ jọjọ gbogbo nǹkan yìí ó ti ń jọra tó ti ń jọra yóò padà já síbi tí à ń fẹ́. Kí a má bàa láàgùn jìnnà lórí ètò lónìí, a tún gbọ́ nípa ìròyìn èyí tí ó jẹ́ ṣe pé àwọn DSS tí wọ́n lọ kó nílé olóyè Sunday Igboho tí wọ́n ṣekú pa àwọn ẹ̀mí méjì ní ìfọ́nàfọ́nṣu. A gbọ́ pé ẹnìkan nínú àwọn ẹni tí ó di olóògbé yìí, aláàjì kan àbí àlùfáà kan nínú wọn, ó jẹ́ ẹni tó jẹ́ pé ó ṣe àfẹ́kù ìrìnà ojú tí ó fi kọ́ sọ́wọ́ àwọn DSS tí wọ́n fi yìn níbọn pa nínú orílẹ̀-èdè Nàìjíríà. Àbẹ́rẹ́ nǹkan bí ẹni kejì ni ẹni tí wọ́n lọ yìnbọn lù nínú ilé ìwẹ̀ bí a ti ṣe gbọ́ ìròyìn ọ̀hún nù ni. Ṣùgbọ́n láìpẹ́ jọjọ a kọ́kọ́ gbọ́ wípé wọ́n fi àwọn díẹ̀ kan sílẹ̀ nínú
kí a sọ pé nínú cell àbí ní detention tí wọ́n fi wọ́n sí. So at the long run àtúgbọ́pọ́n tún fi méjì kan lẹ̀ láìpẹ́. Gbogbo eléyìí jẹ́ nǹkan tó jẹ́ ṣe pé mi ò mọ bí mi ò bá ṣe sọ gẹ́gẹ́ bí èrò ti tèmi. Gbogbo àwọn ìṣesí tí àwọn DSS àti àwọn tí wọ́n release wọn yìí, bóyá àwọn tí wọ́n jẹ́ adájọ́ ni àbí àwọn authority tó wà nídìí pé kí wọ́n fi wọ́n lẹ̀, kí ló dé tí wọ́n fi wọ́n lẹ̀ ní kélekèle? Ìbí ẹ̀ṣẹ̀ kan náà ni wọ́n jìjọ ṣẹ̀, wọ́n tún ti fi àwọn míì sílẹ̀ síbẹ̀. Gbogbo eléyìí jẹ́ nǹkan tó jẹ́ ṣe pé ojú tí mo fi wò ó ní ọwọ́ òṣèlú burúkú nínú, àbí ìṣe ìlú àbí ìdájọ́ tí ò péye tó. Bí ojú tí mo fi wò, ó yẹ kí wọ́n ti fi àwọn ará ibí sílẹ̀ lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ ti ní kí wọ́n dá wọn sílẹ̀. A tún á tẹ̀síwájú, ó yẹ kí a máa kíra wa kí a sì máa yinra wa nígbà tí a bá ń ṣe ohun tí ó tọ́ nínú àwùjọ. Mo fi eléyìí kí comrade àbí kí n sọ wípé àwa ká sọ pé presidential candidate party kan ṣùgbọ́n tó jẹ́ comrade Sowore tí ó ṣe bẹ́ẹ̀. A rí ipa tó kó nínú àwọn fọ́nrán kan bí ó ṣe gba àwọn ẹni lálejò tí ó sì dúró tì wọ́n gẹ́gẹ́ bíi pé ọmọ Yorùbá tàtà. Eléyìí ó jẹ́ ohun ìwúrí tí Yorùbá gbọ́dọ̀ máa ṣe, tí a gbọ́dọ̀ máa ṣe síra wa. Eléyìí jẹ́ àpẹẹrẹ gidi tí ó sì dùn mọ́ mi nínú, àti àwọn ìkọ̀ọ̀kan èyí tó jẹ́ ṣe pé a lè dárúkọ wọn, tí wọ́n dúró, tí wọ́n ṣojú, tí wọ́n ṣe ẹ̀yìn fún àjọṣepọ̀ àwa ọmọ Yorùbá kí a lè bá gùnkè, kí a lè débi ire. Ṣùgbọ́n ibi ire tí àkàbà tí a ń gùn yìí, ibi ire òun náà ni yóò sọ̀ wá kalẹ̀ sí láṣẹ Elédùmarè. Tí ìlú Nàìjíríà ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ èyí tó kàn wá náà ni a tún sọ nínú ẹ̀ yìí. Ẹ rí ní àìpẹ́ yìí náà, eléyìí jẹ́ ìròyìn tó jẹ́ ṣe pé ó tún bani lọ́kàn jẹ́, èyí tí ó jẹ́ ṣe pé a gbọ́ nípa arákùnrin ẹni tó jẹ́ àbúrò fún Ọmọyẹlé Sowore tí ó jẹ́ comrade. Wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ pé ọmọdékùnrin yìí ń padà lọ sí ilé ìwé ní ọ̀nà Bìíní. Níbẹ̀ ni àwọn àmọ́rúkọ tí a bá pè wọ́n, àwọn kan sọ pé bandits ní Yorùbá, àwọn dìgbòlùjà àbí, torí ó lè ní ká máa pè wọ́n ní Boko Haram. Ọ̀rọ̀ tí wàá ṣòro sọ lọ́dọ̀ ìjọba orílẹ̀-èdè yìí níbi ká sòdodo pàtó. Ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ eré rárá. Ní tí ó jọni lójú bẹ́ẹ̀ ni pé arákùnrin náà ó ṣe bẹ́ẹ̀, ó jẹ́ pé Ọlọ́run aláwùrábí lójú ọ̀nà yìí. Eléyìí jẹ́ ohun tí ó kọ mi lóminú, tí a sì kí gbogbo ẹbí àti ará ọmọlẹ̀ Sowore wípé kí Ọlọ́run kí ó bá wa mú aburú kúrò fẹ́ni kọ̀ọ̀kan wa, kí ó sì ṣe àforíjì fún ẹni tó lọ. Nítorí pé àwọn eléèbó sọ pé injury to one is an injury to all. So bí ibẹ̀ ṣe rí nìyẹn, tí mi ò bá ṣe mistake lọ́dọ̀ ẹ̀yin olóyìnbó, tí má dẹ̀ ṣe mistake kẹ́ correct mi. Ǹjẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ, àti ọ̀rọ̀ ìlú àti gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwa ọmọ Yorùbá yìí, èmi ní tèmi mo ní àwọn èròǹgbà kan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nípa bí a ṣe rí ìlú yìí sí, nípa ìṣèjọba àbí Yorùbá nation èyí tí à ń gbèrò wípé kí ó dọwọ́ wa, àti pàápàá ètò ìṣèlú ńṣe ló ń tẹ̀síwájú sí ni, ó ń tẹ̀síwájú lójoojúmọ́. Là ń rí àwọn olóṣèlú, pàápàá àwọn tí wọ́n jẹ́ Yorùbá ara wa, àwọn náà sì ń kópa lọ nínú òṣèlú. Ọ̀rọ̀ bí ẹ ṣe ń wò, ṣé òun náà ni èmi wò, àbí bí ojú tẹ́ fi rí náà ni mo fi rí? Ọ̀rọ̀ yóò tún tẹ̀síwájú nígbà míì tá a bá tún máa pàdé ní orí ìkànnì yìí, tí a máa sọ ìhà àwọn olóṣèlú tí wọ́n jẹ́ ọmọ Yorùbá àti ìlọsíwájú àbí ìpolongo Yorùbá nation. Báwo ló ṣe rí? Kí lẹ̀yin rò? Bẹ́ẹ̀ ṣe ń rí, báwo ló ṣe jẹ́? A máa tẹ̀síwájú nípa ẹ̀ ní ọjọ́ mi ọjọ́ rẹ̀. Èmi ni tiyín ní tòótọ́ Òkénéyẹ
Ayọ̀bámi Olúwaṣeun Àdìsá Olóhùnyọ̀ Jagunlabi àtìdí bóbìnrin jà the one and only Bọ́ba Gbádùn Yorùbá worldwide ni mo sọ fún yín pé ó dijọ́ mi ìjọ rẹ̀. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.